òní ni ó pé ọdún mẹ́ta tí ìjọba ẹgbẹ́ ọlọ́mbrẹ́là ẹgbẹ́ PDP lábẹ́ àkóso sẹ́nẹ̀tọ̀ Adémọ́lá Adélékè tí wọ́n ti wà níjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni a pè ìpàdé oníròyìn yìí láti jẹ́ káwọn ará ìlú mọ̀ wípé ìjọba yìí ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Wọ́n dẹ̀ ti dójú ti àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n dẹ̀ ti já wọn nítàn wọn. Nígbàtí mo rántí pé ní 2022 nígbàtí a ń polongo ìbò pé a fẹ́ dìbò, sẹ́nẹ̀tọ̀ Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ PDP wọ́n ṣèlérí pé láàrin oṣù mẹ́fà táwọn bá gbà tọ́lọ̀ bá ní káwọn gbàkóso àwọn ó san àjọṣepọ̀ owó oṣù ìdajì owó oṣù tí ìjọba ọ̀gbẹ́ni Ráwà Arẹ́gbẹ́ṣọlá jẹ fún 30 oṣù. Òní báyìí tó pé ọdún mẹ́ta tí wọ́n ti lé bẹ́ẹ̀ wọ́n ti san oṣù 15. Wọ́n fi ṣe òṣèlú ní pọ́pọ̀ yìí pé tí wọ́n bá rí pé a ṣe ìpàdé orílẹ̀ ìta sẹ̀nsìn wọ́n dẹ̀ mọ̀ pé ìbò wà lọ́la wọ́n bẹ̀rẹ̀ sí san ìtànjẹ ni wọ́n fi ń ṣe fún àwọn aráàlú. Nígbàtí ẹgbẹ́ tiẹ̀ sọ wípé bóyá ẹ̀ka méjì nínú mẹ́ta tó dúpọ̀ àmọ́ wípé ẹ̀ka executive, ẹ̀ka judiciary àti legislature ló yẹ kó wà lábẹ́ òfin ilẹ̀ wa, ẹ̀ka kan àtààbọ̀ ló ń ṣiṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun torí wípé deliberately ìjọba Adémọ́lá Adélékè ni wọ́n rí wípé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin wọn ò ní àǹfààní àti lè jókòó pọ̀ tí wọ́n bá kúrò nínú chamber àwọn nílẹ̀gbẹ̀mọ wọn láti lè wò pé báwo ni ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń lọ. Òun ni wọ́n ṣe ń ṣe ilégbè wọn láti ọdún mẹ́ta tí wọ́n láwọn renovate tí wọ́n parí dòní. Ẹ̀dẹ̀ tí wọ́n láwọn fẹ́ gba tíṣà sí ìpínlẹ̀ Ọ̀ṣun, tíṣà 1000 àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 1500 ìjọba Alhaji Gboyega Oyetola wọ́n dá gbogbo wọn dúró. Wọ́n láwọn fẹ́ gba tíṣà ọwọ́ àwọn èèyàn 2,200 ni wọ́n ti gba 3,000 tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ fọ́ọ̀mù fún iṣẹ́ tíṣà. Wọn ò gba ẹyọ kan títí dòní o. Ó yà wá lẹ́nu nígbà tí mò ń wo afọ́nrán kan níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí gómìnà ní òun gba olùkọ́ 5,000. Àwa bí ìjọba Adémọ́lá Adélékè àti ìjọba PDP pé kí wọ́n tọ́ka sí lọ́tẹ̀ èdò kọ́ mọ́ lu 1000 kan o, wọ́n tọ́ka sí 50 teachers tí wọ́n láwọn ti gbà láàrin ọdún mẹ́ta tí wọ́n ti débẹ̀. Wọ́n tún dá àwọn 1000 health workers sí Oyetola tí wọ́n gbà, wọ́n dá wọn dúró. Wọ́n dá àwọn 20,000 OES scheme tí wọ́n ń ṣiṣẹ́, wọ́n dá wọn dúró. Nígbàtí ìjọba Alhaji Gboyega Oyetola fẹ́ kó gbá sílé àwọn part-time staff tó ń ṣiṣẹ́ ní OSP tá máa ń pè ní ad hoc staff 69 ni ìjọba Oyetola fún ní lẹ́tà wípé wọ́n sọ wọ́n ní permanent staff Adémọ́lá Adélékè débẹ̀ wọ́n gbé gílé lísídò ní òṣìṣẹ́ lórí ẹ̀. Ṣé ọ̀rọ̀ lọ́balọ́ba tí wọ́n tẹ̀ wá lọ ń dá sí ibi tí ó kàn wọ́n ló yẹ ká lọ sọ ni? Wọ́n lọ sílùú Ìgbàjọ, wọ́n dá ọ̀rọ̀ lọ́balọ́ba rú, wọ́n dàrú nírè, wọ́n dàrú níkìrun, wọ́n lọ sí ọ̀nà Ẹ̀sà Òkè, wọ́n dá wàhálà sílẹ̀. Gbogbo eléyìí ni àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ó béèrè lọ́wọ́ PDP. Ẹnìkan sọ wípé àwọn aráàlú sọ wípé àwọn ń jẹ dòdò Adémọ́lá, èmi ò gbọ́dọ̀ dòdò tí wọ́n ń jẹ o, torí ìwé ká béèrè lọ́wọ́ ara wa torí wípé bí ìlú gangan ni ibi tó ti kọjú sí wọn kọjú sí mi, torí pé àwọn tí wọ́n pariwo àwọn péréte tí wọ́n jẹ lábẹ́ ohun tó ń jábọ́ lórí tábìlì ìjọba ni wọ́n pariwo pé àwọn jẹ dòdò Adémọ́lá. Torí mo mọ̀ pé bá a bá ṣe àyẹ̀wò láàrin àwọn kọmíṣánná àti àwọn tó ń bá Adémọ́lá bí wọ́n ṣiṣẹ́, a ó rí wípé ó kéré jù ìdá 60 nínú 100 náà sọ wípé àwọn ògbádùn ìjọba àwọn kan wà ní ọ́fíìsì lásán ni o. Mo mọ̀ wípé kọ́kùnkàn ohun tó ń tán léegun ọdún lágbára Ọlọ́run 2026 ti dé báyìí. A ó gbàjọba ní ọwọ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ APC yóò sì padà wá tún gbogbo àkólọ ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn eléyìí ti sọ níbi gbọ̀nyìn bálúbálú a ó tún ṣe padà lágbára Ọlọ́run.